ìyá oníyán èmi tó bá ní kí n dá ẹjọ́ ẹ tí n bá farun òbò ẹ báyìí tí n bá farun òbò ẹ tí n bá sọ ọ̀rọ̀ sí ẹ ọlọ́mọ ẹ kò gbé ògùn jẹ tí n bá sọ ọ̀rọ̀ sí ẹ yóò níyán tí n bá sọ ọ̀rọ̀ sí ẹ torí wípé ní àdúrà awareness èmi create fún yín bí ìwọ sì ṣubú fọ́tayọ̀ àti méèkì ẹ̀ fún ẹ ọwọ́ Ọlọ́run ló wà ẹ wá ní ẹ̀bẹ̀ àwọn fámílì ọkọ tó bá jọmọ yín ni ẹ máa gbọ́ irú ẹ̀bi obìnrin bẹ́ẹ̀ èyí olórí burúkú mẹ́wọ̀ làkà nǹkan tó ṣe mẹ́wọ̀ làkà nǹkan tó ṣe mẹ́wọ̀ làkà kí ló ṣe ní ọkọ kìíní tó fi lé ẹkùn ni sórí tó bá mọ̀ pé o fẹ́ fi ọkọ o ò ní lọ́rẹ̀ẹ́ láyé o ò ní ọ̀rẹ́ ní o fẹ́ fọ́kọ ọkọ yẹn wá ṣe dá o ọkọ yẹn ò ṣe dá kódà kí wà tọkọ yẹn máa jà kán máa bè lọ́wọ́ ọbọ ọmọ mi èèyàn dáadáa ni agbọ́pẹ̀ ń jà ẹ má da àwọn èèyàn ń jà kọkùnrin yẹn jáde báyìí kó ní wípé àwọn ń jà àwọn ni ẹ má dá lóhùn ẹjọ́ ìjọ wà láàárọ̀ yìí wà á tún pé o mọ̀ pé kò ní gbàgbọ́ hello àwọn ọ̀dẹ̀ wá gbàgbọ́ hello ọkọ mi sọ fún yín àjọ wà ní ohun ẹ̀ nìyẹn èmi ètí kóbìnrin gọ̀ èmi tí n bá jọkùnrin gbogbo ẹ̀yin obìnrin tí mo rí tẹ́ ń lo social media yìí kò ń ṣe ẹ̀yin àwọn ìka ni mo ń sọ o tí n bá jẹ́ ọkùnrin bí mo ṣe máa rí bí ẹ̀yin blackmailers àtàwọn victims yín tó máa worship yín mọ́ ẹ máa ń ṣe yẹn tí n bá jọkùnrin mo lè má fẹ́ obìnrin mo like kóbìnrin smart mo like kóbìnrin lè dúró sórí ẹsẹ̀ rẹ̀ mo like kóbìnrin lóyà gbogbo yín tẹ́ bá rí mi ẹ máa ní mo respect ọkọ mi torí ọkọ mi respect mi ṣe rí bí mo ṣe gentle tí mo ṣe dáadáa yẹn tẹ́ bá ti wò mí níta ẹ rí pé dangbana ṣókò mi ẹ̀yin gan rí ṣe rí mo love ọkọ mi mo respect ọkọ mi yẹn ọkọ mi ló tó bẹ́ẹ̀ ọkọ mi ló ṣe bẹ́ẹ̀. ẹ káàbọ̀ padà sórí ìkànnì èmi ọmọ yín náà ní Ọdúnmáyọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá mi wo ètò yìí ojú tẹ́ fi wò ní fọ́ bẹ́ẹ̀ ni títí ẹ fi gbọ́ òní di lórí ọ̀rọ̀ tí Alhaja Lizzy Anjorin tí wọ́n sọ nípa Femi Adebayo pẹ̀lú Iyanaladuke mo rí ọ̀rọ̀ kan dìmú nínú ọ̀rọ̀ yìí nípa pé bí àwọn obìnrin ṣe máa ń gbé ara wa lé ọ̀rẹ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ Iyanaladuke yìí ẹ jẹ́ kó kọ́ wa lọ ní ẹ̀kọ́ ọmọ yín ni ọ̀rẹ́ yín ọkọ yín náà ni ọ̀rẹ́ yín ọ̀rẹ́ ò ṣe dára dé wọ́n máa ń dání ni ọ̀rẹ́ ló da ìgbéyàwó Iyanaladuke yìí àti Femi Adebayo ọ̀rẹ́ ló dàrú Iyanaladuke ọmọ tí ó bí àkàndá ọmọ ni kọ́kọ́ máa bí kò ní síwájú kò ní sẹ́yìn àkọ́bí ẹ̀ ni kò lè máa wọ́ ọmọ ẹ̀ níran wọ́n ní gbogbo ibi tí wọ́n bá ti ń sọ fún pé ó ti máa rí ìtúsílẹ̀ ló máa ń lọ wọ́n lè sọ pé kó lọ ọ̀dọ̀ aláàfáà á lọ wọ́n lè sọ pé kó lọ ọ̀dọ̀ àwọn aláwo á lọ wọ́n lè sọ pé kó lọ ọ̀dọ̀ àwọn pásítọ̀ wọn ní gbogbo bẹ̀ ló ń lọ ọ̀rẹ́ ẹ̀ ló dẹ̀ mú lọ bẹ̀ ọ̀rẹ́ tó wá mú lọ bẹ̀ yìí àṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ló ń download tó wá ń play fún Femi Adebayo bí ìgbéyàwó wọn ṣe bẹ̀rẹ̀ sí ní dàrú nìyẹn ẹ̀yìn tèmi ẹ̀rí bó lágbára kí n tó lọ lẹ́ẹ̀kan sí i mo tún ní fọ́nrán kan tí mo fẹ́ play fún yín o nípa Alhaja Lizzy Anjorin náà ni oríṣiríṣi awuyewuye ló ń lọ lórí ayélujára wípé Alhaja Lizzy Anjorin owó ló fi fẹ́ ọkọ ipe ọkọ kọ́ ló fẹ́ fún òun ló fẹ́ ọkọ wọlé wọ́n ní òun ló sọ dáórì ọkọ wọn wọ́n mà sọ̀rọ̀ nínú fọ́nrán yìí àwọn náà ṣàlàyé bí wọ́n ṣe fi owó fẹ́ ọkọ bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n sọ mo rí ẹ̀kọ́ kan náà dìmú ṣùgbọ́n jẹ́ kí n gbé fọ́nrán wọlé kẹgbọ́n nǹkan tí wọ́n sọ. ẹni èmi mo san dáórì ẹ̀ ṣe bówó mi ló gbé ńgbà tí mo rí pọ́kùnrin gidi ni tí mo ti lélẹ̀ ńgbà tí mo ti lọ sílùú mi tí mo ti lé sílẹ̀ tó ti sọ fún mi wípé owó wà ń bẹ̀ ọmọ wà ń bẹ̀ ó tún kó ẹ́stéètì dání mo dẹ̀ lọ sọ́dọ̀ àwọn fámìlì wọn ẹ jọ̀ọ́ mo fẹ́ ra Mr. Lawal wọ́n dẹ̀ ní mú 10,000 naira wọ́n ní mú 100,000 naira wá mo dẹ̀ kó 10 billion lẹ̀ mi ò dẹ̀ pàdánù owó tí mo kó sílẹ̀ tóbìnrin gidi bá pàdé ọkùnrin gidi owó gidi lẹ̀ kó rà wá jèrè ẹ̀
Imagine tí mi ò bá kówó lè ra Mr. Lawal. Bá máa sọ̀rọ̀, ẹni Lizzy, ìwọ ló gbé ọkọ. Lizzy, ìwọ ló ṣèyàwó fún Lawal. Ìyábọ̀, ọkùnrin tó bá jọkùnrin tó bá dáa, èèyàn máa ń kówó lé lórí ni. As a woman, when God bless you to a stage in life, you get what you want. As a woman, tọ́lọ́run bá pèsè fún ẹ, ọkùnrin tó sọ ẹ́ dé èèyàn, bí Lawal ṣe sọ mí dé èèyàn, it is never a sin for you to settle down and put your head down for such man. Kó lè bá gba blessing sí. Am I communicating? It is never a sin, and it will never be a sin for you to go back to a man that made you. Am I communicating? I loved my husband. Ó sì kú fọ́nrán kan tí mo fẹ́ play fún yín. Alhaja Lizzy Anjorin ó ń sọ̀rọ̀ nípa Destiny Boy pẹ̀lú Ìyábọ̀ Òjó. Ẹ̀yin tèmi tẹ́ bá ti wo fọ́nrán ìtàn, ẹ jẹ́ kí n rí kọ́mẹ̀ntì yín lórí ọ̀rọ̀ tí Alhaja Lizzy Anjorin tí wọ́n sọ ní bíbá yìí. Ẹ jẹ́ n rí kọ́mẹ̀ntì yín, ẹ drop opinion yín. Ẹ drop opinion yín. Ẹ má tún gbàgbé láti like, ẹ má gbàgbé láti share. Ẹ bá mi follow page mi. Ẹ ṣé mo dúpẹ́. You change people's destinies. Ìyábọ̀, you destroy people. You are cold-hearted. Killing people is like eating Indomie to you. You find like you feel so relaxed in killing your fellow human. Ìyábọ̀ Alisojo. You look at other people, like other mothers, 9 months journey. You destroy them without feeling remorse. Those hailing you, clapping for you, following you, I understand. I understand. They are people like you. Iyabojo, no reasonable mother that wants to eat the fruit of their labors that will follow you. None of them. With what you have done to so many people, it takes someone that will cry over their children that will be asking you that, what have you done to me? It takes someone that will cry over our children or his children to blame me for what I have been doing. Imagine if I don't have the strength, Iyabojo, where will I be today? Just because you want to collect money from me. Just because you own a blog. If not for God, where will I be today, Iyabo? Èyàn kì í mọ̀yàn ni mo mọ̀ ẹni. Àbẹ́yàn kì í báyàn jọ ṣiṣẹ́ ni mo pàdé ẹni film industry. How do you sleep at night? Iyabo, why destroying other people's children? How do you feel seeing your own children? You feel happy? You feel happy? Don't you know that as a mother, we become a mother when we care for other people's children? That is when we become mother. Having 10 children, having 10, having 20, having 50 children does not make you a mother or a father. Other children, you helped. Other children, you assist. Other children, you drag to the top. That is what makes you a mother. Iyabo, how did you sleep? How did you sleep? How did you eat? And because you know that the community of Yoruba people are a bunch of morons. Because you can't try this within Hausa people. You can't try this within Igbo people. Iyabo, creating WhatsApp group. Plotting people into people's house. Wasting people's life like chicken for your donation scheme. You think I don't have fan base? I have. My fan base, I sell clothes, I sell gold, I sell lunch to them. I can use my fan base to waste people's lives too. But what will be my gain? How many people have you wasted that they've given you crown or money for wasting their lives? How do you feel singing in likes of Naira Marley? You pin it on him.
that ipa Mohbad. Iyabo, a good mother will come online and tell Nigerians, as a mother, you should not be too big to say sorry when you offended other people's children. As a good mother, you shouldn't be too big to say sorry to other people's children. You call yourself a mother or a murderer. Iyabo, you've done your worst to me. You've done your worst to me. And this is your end. I know yesterday, because the trend Lizzy Anjorin destroyed this lover, you were paid. You could not sleep. That was the reason you came out. You will pay so dearly for what you've done. You will pay so dearly. You will pay physically, you will pay spiritually, you will pay psychologically. Yabojo, you will pay with everything that makes you smile. Except if you are telling the truth about me. Adabi, tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wá nípa mi. I will make you crawl. Yabojo, you will crawl. You will beg for help you will not see. Ọ̀run á fi ebi pa ẹ́, Ìyábọ̀ Alice Òjó ọmọ Fẹ́túgà. Ìrìn àjò àwọn ọmọ á ṣókùnkùn. Ìyábọ̀, tó bá kè ní kọlà kó jẹ wọn mọ́, àwọn ọmọ á jábọ́. Àwọn á jábọ́. Ebi á pa ẹ́. You see that when you were doing show yesterday, you did that show because of money. You are hungry already. You are hungry. You know it's because of gifts I don't do TikTok. Because of the gifts I don't do TikTok. Because of you. Ma be noto. I will do that TikTok. I will off my comments. Ma be noto. It's between you and I. Àwọn tó ń pè kó bẹ́ẹ̀ ti àwọn èèyàn mọ́lé. We want to know them. There are some people that wants to know them. Àwọn tó ń bẹ́ẹ̀ ti àwọn èèyàn mọ́lé. A fẹ́ mọ̀ wọ́n. Kí tó lọ, ẹ jẹ́ sáré polówó ginger. Orin. Ewé àti egbò ni wọ́n fi ṣe. Kòkòrò ọmọ kékeré ń lò, àgbàlagbà náà dẹ̀ ń lò. Pàápàá jùlọ àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ. Tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní lo ginger, ọ̀la ayọ̀ á sọ nínú ẹbí ìbejì ẹbí ìbẹta, nítorí gbogbo ìdọ̀tí tó wà nínú yín ló máa fọ̀ síta. Pàápàá jùlọ àwọn kan wà tó jẹ́ pé nǹkan oṣù wọn ó máa ń ṣe ségesège. Wọ́n lè rí lóṣù, kọ́ má rí lóṣù tó ń bọ̀. Wọ́n á ṣe hide and seek. Tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní lo ginger, ó máa correct ibi tó yẹ kó correct. Gbogbo ìdọ̀tí tó wà ní ilé ọmọ yín ló máa fọ̀. Ẹ má gbàgbé láti DM wa. Kò síbi tẹ́ wà. We deliver all over the world. Gbogbo ibi tẹ́ bá wà ni a máa deliver fún yín. Ẹ ṣé mo dúpẹ́.